Ọba ògo àlàáfíà, wọ́n fẹ́ràn rẹ̀. Ìfẹ́ náà kì yóò dẹ́kun, wọ́n sún mọ́ ọ. Torí ó ti gbẹ̀bẹ̀ mi, ó ti gbóhùn mi, ó ka ìwé àyà mi, ó dá mi dé. Fún ìdásílẹ̀ yìí ni wọ́n kọrin rẹ̀. Mo lè gbé ọ̀gá nínú ọkàn mi yìí. Àyè wà nínú ọkàn mi tí wọ́n yóò máa gbé. Ayé ráyé kúrú jù láti yìn ọ́. Àwa tọ́pẹ́ tọ́ sí àmọ́ra wa, èmi tọ́pẹ́ tọ́ sí mo mọ́ra mi, èmi tó ń fojoojúmọ́ rí oore ọ̀fẹ́, àkànmú tó ń fìgbà gbogbo rí àánú gbà ó, èmi tójú òtìrì tójú òní ti láéláé. Àwa tọ́pẹ́ tọ́ sí ìyàmọ́ra wa, àrà tó ń wọ̀n ló ń fi wá dá. Ìdí ọpẹ́ yìí Holy Communion. Èso di bí 20 ọdún sẹ́yìn ni mo wòra mi. Mo wọ̀ tún mo wò sí, mo rí pé kò sẹ́ni kankan. Kò sẹ́ni tó lè ṣe bàbá mọ́ o. Mo wá rò wípé ohun àrà tó ń bẹnu mi ti ṣègbé, ó ti wọgbó. Bàbá ó ṣe, Jésù ó ṣe, fóore tẹ́ ṣe fún mi. Aláwọ̀ èèyàn pè mí 20 years ago on the 22nd bírú táìmù yìí, March 22, ni mò ń ṣe wékìpì fún bàbá tó bí mi lọ́mọ. Èrèdí ọpẹ́ mi náà dá o. Ọ̀nà ọpẹ́ mi máa pọ̀ sí ọ bàbá mi. Ìwọ tó dá mi sí tó jẹ́ kẹ́sù lù mí pa. Ìwọ ni màá sìn títí o. Àwọn èèyàn pè mí 20 years ago. Wọ́n ní kí n má dẹ̀ jàǹpátá mọ́. Wọ́n ní kò sóhun tí mo lè forí ṣe láyé yìí mọ́. Wọ́n ní kí n má sáré kiri mọ́. Wọ́n ní kò sóhun tí mo lè forí ṣe láyé yìí mọ́. Mo wá rántí pé mo ní Jésù o. Ayọ̀kúnnú ọkàn mi, torí mo ní Jésù ló lò wá. Ayọ̀kúnnú ọkàn mi, àròjinlẹ̀ ni mo rò tó gbé ń wá. Májẹ̀mú tí mo bẹ l'Èdùmàrè dá ni mo wá san bàbá mi. Bí n bá kọlù sí títì ó tó bẹ́ẹ̀. Bí mo bá kọlù sí títì ó tó bẹ́ẹ̀. Àmọ́ bàbá gbọ́ pé mi tí mo ṣe èyí ní kọ̀kọ̀ síwájú ọba alágbára ńlá. Láàrin ọ̀tá láàrin ìdààmú, wò kò fi mí fún ìjìyà yẹ. Olúwa mi mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Jehovah ní sí Olúwa, ọ̀págun mi mo dúpẹ́ fún dásí mi ọmọ rẹ̀. Mo dúpẹ́, mo dúpẹ́. Ẹ̀yin ọba ògo, wọ́n lé Ọlọ́run ní fún iṣẹ́ ìyanu tí ó ti fi hàn. Ó wà pẹ́ láwa èrò mi mọ́ lọ́nà. Nígbà tó sú mi tó rẹ̀ mí, ó sì ń jẹ́ ìmọ́lẹ̀ mi lọ́sàn-án lóru. Torí ẹ̀yin ọba ògo, òun
lè ọlọ́run. Afẹ́fẹ́ inú ó bá mi. Ewéko ewébẹ̀ báńkì. Kábíyèsí ọba àdìmúlà. Oníkọ́kọ́rọ́ ayé oníkọ́kọ́rọ́ ọ̀run. Ọba tó mọ ohun gbogbo tó màrà gbogbo tó ń fi wá dá. Ọba tó lè tó ayé gbogbo lọ́wọ́. Ẹni tó hùn ẹ́ ló máa dá sí. Ẹni tó hùn ẹ́ ló máa pa. Bàbá mi kì í ṣàforíṣe. Torí bó ṣe wẹlẹ́dùmarè ló ń ṣọlá ẹ̀. Ẹ̀yin ọba ògo, òun ni ọlọ́run. Yìnyín fún iṣẹ́ ìyanu rẹ̀ tó ti fi hàn. Ó wà pẹ̀lú àwọn ẹ̀rọ mi mọ́ lọ́nà. Ó sì jẹ́ ìmọ́lẹ̀ wa lọ́sàn-án lóru. Áńgẹ́lì, áńgẹ́lì mímọ́ ẹlùdùrú wúrà. Gbogbo yín júbà tẹ́wọ̀n ojú rẹ̀. Báyọ̀ yìí ti yín lọ́wọ́. Ó ṣé Olúwa, ó ṣé Olúwa, Olúwa o. Ó ṣé o bàbá mi. Ó ṣé o olórúkọ ńlá o. Ó ṣé o alágbára dídán o. Ó ṣé o ọba àdìmúlà. Ó ṣé o ọlọ́run ńláńlá. Ọlọ́run gbogbo ìpè tó ń dún lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run gbogbo májẹ̀mú tí ó ìbàjẹ́. Ọlọ́run gbogbo nọ́sìrì tó sì di pẹpẹ agbára ńlá mú. Èrèdí ọpẹ́ mi náà dá o. Ọ̀nà ọpẹ́ mi máa pọ̀ sí ọ bàbá mi. Ìwọ tó dá mi sí tó jẹ́ kéṣù olùmí pa. Ìwọ ni màá sìn títí òye. Bí èèyàn bá padà lẹ́yìn ẹni ojú ènìyàn rí. Ìrírí ló sọ mí dọlọ́rọ̀ o. Bí èèyàn bá padà lẹ́yìn ẹni ojú ènìyàn rí. Ẹkúndayọ̀ Èṣòdì. Bí èèyàn bá padà lẹ́yìn ẹni ojú ènìyàn rí. Àkọ́kọ́ dàbí ẹni pé kéèyàn ó kú. Àkọ́kọ́ dàbí ẹni pé kílẹ̀ ó lanu kó gbé ni mi lọ́wọ́lọ́wọ́. Àkọ́kọ́ dàbí ẹni pé kò ní kọjá ọdún kan. Bí èèyàn bá padà lẹ́yìn ẹni ojú ẹni á rí. Ọlọ́run ò sí lẹ́yìn ẹni ní nǹkan ò bá ṣe. Bí èèyàn bá padà lẹ́yìn ẹni ojú ẹni á rí. Agbára mi kọ́ o, agbára rẹ náà ni. Ìwọ ló ní kó máa rí bẹ́ẹ̀. Bí èèyàn bá padà lẹ́yìn ẹni ojú ẹni á rí. Ayé ló ní kó máa ṣe lọ. Ó bẹ̀rẹ̀ tán wọ́n ní kó dúró. Ó tún tiraka wọ́n ló fi lọ̀ wọ́n. Bí èèyàn bá padà lẹ́yìn ẹni ojú ẹni á rí. Ó ṣé o bàbá ọlọ́rọ̀ mi àná. Ó ṣé o bàbá ọlọ́rọ̀ mi òní. Èyí tó ń sọ fún mi ni mò ń ṣe ló fi ń dún. Èyí tó ń sọ fún mi ni mò ń tẹ̀lé o lọ́rọ̀ mi fi dáyọ̀. Ọmọdé wọ̀nyí ṣe fẹ́ gbọ́ ìdí ọpẹ́.
àwọn olórin tọ́lọ́run fẹ́ lò fún wa wọ́n ti ń bẹ nínú ilé. Agbára mi kọ́, ipá mi kọ́, okun mi kọ́, owó àbí orí pípé kọ́. Gbogbo oúnjẹ téèyàn gbé kalẹ̀ ló di oúnjẹ májèlé. Gbogbo omi tí ń bá mu ló domi èèwọ̀ lẹ́nu ọmọ. Kí mọ́tò bẹ̀bẹ̀ fún oúnjẹ ọ̀run, oúnjẹ ọ̀run, oúnjẹ ọ̀run ló ń bọ́ mi tì láéláé. Èyí tó ṣe ni mo torí ẹ̀ ń dúpẹ́ Ọlọ́run mi. Àrà tó wọ̀n ló ń fi mí dá. Ayé ṣe bóògùn ni. Ayé rò pé agbára èèyàn kan ni. Àwọn kan lérò pé agbára èèyàn kan ni. Láì mọ̀ pé agbára Ọlọ́run dẹ̀ ni mo dúró tí mo dúró lé. Ẹ̀yin ọba ògo. Òun ni Ọlọ́run. Ẹ̀yin ọba ògo. Òun ni Ọlọ́run. Ìfúnṣẹ́ ìyanu rẹ̀ tó ti fi hàn. Ó wà pẹ̀lú àwọn ayérò mímọ́ lọ́dọ̀. Ó sì jẹ́ ìmọ́lẹ̀ wa. Áńgẹ́lì ẹ bá mi lù dùrù wúrà. Gbogbo yín jíba tẹ̀wọ̀n ojú rẹ̀. Gbogbo ìjọba rẹ̀ ayé yìí ti mi yí lọ. Iṣẹ́ rẹ̀ yóò máa yí. Iṣẹ́ rẹ̀ yóò máa yí. Ìbùkún fún Olúwa. Jésù ọlá lẹ̀wọ̀ láṣọ. Ògo láṣọ ìlékè. Ìbílẹ̀kùn lẹ́ṣin, àwa márìdí Olódùmarè. Ọlá African Praise Apostles. Bàbá mi ègbè ẹ máa múra lẹ̀. Ìpalẹ̀ wọ̀ láṣọ, ògo láṣọ ìlékè, ìbílẹ̀kùn lẹ́ṣin, àwa márìdí Olódùmarè. Bàbá mi. Ẹ̀rù a máa bá níní. Ó bá ní ká wá ṣiṣẹ́ òun àyà máa já níní. Owó lè ní kọ́kọ́ rò. Bọ́lọ́run bá pè ní ẹ̀rù a máa bá níní. Ọlásínà ó bá ní ká wá ṣiṣẹ́ òun àyà máa já níní. Àmọ́ kìí pè ní fún yàjẹ́ o. A máa tọ́ ni adẹ̀tún máa kọ́ níní. Ẹ bá mi jíjọ ọpẹ́ o. Ẹ wá bá mi jíjọ ọpẹ́ o. Nítorí pé
dọ̀la. Bàbá ní rò ó mo lè rò ó dọ̀la. Sọ̀rọ̀ tí mo máa sọ tílẹ̀ àmọ́dáṣú. Bàbá ní sọ mo lè sọ dọ̀la. Ojú rí tó. Bàbá ní sọ mo lè sọ dọ̀la. Bàbá mi nítorí ìyìn tí mo yìn yìí. Gbogbo ẹni tára ẹ̀ ò yá kára wọn máa yá. Ẹni tó ń ṣàìsàn kó máa dìde lórí àìsàn. Ẹni tí ò ní kó máa ní lárí. Bàbá ní sọ́mọ lè sọ́dọ̀ ńlá. Àwa tó pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àwa tó ń fojoojúmọ́ rí oore ọ̀fẹ́. Èmi tó fìgbà gbogbo rí àánú gbà ó. Àwa tó dúró tì rí tọ́jú òní tì láíláí. Àwa tó pẹ́ tọ́ sí àmọ́ra wa. Ọláṣínà. Àwa tó pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àwa tó pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àwa tó fojoojúmọ́ rí oore ọ̀fẹ́. Àwa tó fìgbà gbogbo rí àánú gbà ó. Àwa tó dúró tì rí tọ́jú òní tì láíláí. Àwa tó pẹ́ tọ́ sí àmọ́ra wa. Àdìmúlà ọba iye. Àdìmúlà ọba iye. Àdìmúlà ọba iye. Àdìmúlà ọba iye. Ó ti rí mi lọ́lẹ̀ òde wá ró mi lágbára. Agbára mo fi àtẹ̀rí èṣù bá. Àdìmúlà ọba iye. Gbogbo ojú tó wò mí nílé ìmọ̀ bá mi kí bàbá òkè o. Ìmọ̀ bá mi kí bàbá. Ìmọ̀ bá mi kí bàbá òkè o. Ìmọ̀ bá mi kí bàbá. Ìmọ̀ bá mi kí bàbá òkè rán mi o. Abaniláyé alábàtà. Elétí ìgbàròyé ọ̀pẹ̀ bàtí bára àdúgbò. Kí ni màá fún Ọlọ́run mi? Fún gbogbo àánú rẹ̀ o. Èmi ò gbé ẹ̀bùn mi. Mo sì máa fi ìrẹ̀lẹ̀ béèrè sí. Kí ni màá ti ṣe tí mi ò ní yin Ọlọ́run? Kí ni màá ti ṣe ò tí mi ò ní yin bàbá? Mo ṣẹ́bọ́ ẹbọ ò lè gbè mí o. Mo ṣògùn ògùn ò lè gbà mí là. Mo tún rẹ̀ lé aláwọ̀ òfò ló já sí òòè. Kí ni màá ti ṣe? Kí ni màá ti ṣe? Kí ni màá ti ṣe ọ́ tí mi ò ní yin bàbá? Kí ni màá ti ṣe? Kí ni màá ti ṣe? Kí ni màá ti ṣe ọ́ tí mi ò ní yin bàbá? Kí ni màá ti ṣe? Kí ni màá ti ṣe? Kí ni màá ti ṣe ọ́ tí mi ò ní yin bàbá? Ara mi ẹ yọ̀ mọ́ ẹ o. Ọlọ́run tó ga jùlọ ìwọ ni bàbá yìí títí yá. ṣe ní ká yọ̀ mọ́ ẹ o.
orin tá ò fẹ́ lákò tẹ́lẹ̀ àríjọ fi ṣíyà sílẹ̀ ó bẹ̀rẹ̀ lójoojọ́. Àwọn tọrọ pé a ò lè gòkè wọ́n ti wá fi náírà sílẹ̀ dọ́là náà ń bọ̀ wá. Ohun tọrọ pé wẹ́tà bọ̀ ó lè ṣe irọ́ mọ̀. Gbọ́wọ́ sókè ẹ̀yin lé Olúwa Jèhófà ẹ̀yin lé Olúwa ọba wa. Ẹ̀yin lé Olúwa Jèhófà ẹ̀yin lé Olúwa ọba wa. Hallelujah lé orin wa. Hallelujah wà nínú ìṣe wa. Ìyá ayé fẹ́ bí ayé kọ̀ wọ́n ó tẹríba fún Olúwa. Ẹ̀yin lé Olúwa Jèhófà ẹ̀yin lé Olúwa ọba wa. Adùnnú. Ọ̀nà kan ní bí mọ́jọ́ ó mọ̀mọ́ yá mo ti mọ̀ ọ̀nà ọ̀la. Ọ̀nà kan ní bí mọ́jọ́ ó mọ̀mọ́ yá mo ti mọ̀ ọ̀nà ọ̀la. Ọ̀nà gbogbo ó ń bọ̀ ọ̀nà sanómi ló ń dúró ó mọ̀mọ́ yá. Bàbá mi ò ṣe, bàbá mi ò ṣe, Jésù mi ò ṣe, ìwọ lálágbára jùlọ. Sátánì ló ń lọ ní ìrìnkiri sókè sódò. Ó dọ́dọ̀ Ọlọ́run ó bi léèrè. Ọlọ́run ní Sátánì níbo gangan ló ń lọ. Ó lóun ò níbì kankan òun ń gbé. Ó lóun ò níbì kankan tó òun ń lọ. Ó ní ìrìnkiri sókè sódò lòun bá lé ayé ká. Ọlọ́run wá bi léèrè. Ó ní Sátánì tẹ́tí gbọ́. Kí lèyí tó fẹ́ ṣe lẹ́nu jẹ́ kí n gbọ́. Sátánì ní ẹjọ́ Jóòbù ni mo mú wá. Mo fẹ́ bi ọ́ lẹ́rìn bó ṣe ń ṣàbò lórí ẹ̀ tó fi sọ́lé. Ọlọ́run wá dá lóhùn. Wọ́n lórí Jóòbù àyànfẹ́ mi ni. Ẹni tí mo fẹ́ràn dénúdénú. Ẹni tí mo fẹ́ràn bí ìmúmú ni. Sátánì wá dá Ọlọ́run lóhùn. Ó ní jẹ́ ń fọwọ́ kàn. Wàá rí i pé kò ní rìn jìnnà tó fi máa ṣẹ́ ọ. Ọlọ́run ní kò sí problem. Ó ní ẹ̀mí ẹ̀ ló gbọ́dọ̀ fọwọ́ kàn. Sátánì gbìyànjú. Wọ́n bá bọ́mọ Ọlọ́run jà o. Kó lè bá máa jẹ̀mú jẹ́ ni. Mo
bó bá ń bá mọ lọ́rùn jà ó lè dá máa jẹ̀múrú ni. àmọ́ bọ́lọ́run bá ń bẹ lẹ́yìn ẹni àbùṣebùṣe. ọlọ́run tẹ́wọ́ gbàyìn yìí Holy Communion fódìdí ọjọ́ mẹ́wàá. bàbá àgbà ọpẹ́ gbàyìn yìí o. bí mo ṣẹ̀ṣẹ̀ máa yìn ọ́ rè lójoojúmọ́. bàbá àgbà ọpẹ́ gbàyìn mi. bí mo ṣe máa yìn ọ́ rè lójoojúmọ́. ẹ̀yin áńgẹ́lì tẹ̀ ń gbé nípẹ̀kun ọ̀run. ẹ bá mi dá sórí ìyí ẹjẹ́ àyìn bàbá. ẹ forí balẹ̀ fọba Olúwa mi o. ẹ forí balẹ̀ fọba Olúwa mi. ẹ̀yin tó rí lójú kọrojú, ẹ̀yin tó mọ bí tọ́lọ́run ń gbé, ẹ̀yin tó mọ bọ́lọ́run ṣe ń jó, ẹ̀yin áńgẹ́lì Gabriel, Uriel pẹ̀lú Michael, àgbàgbà mọ́kànlélógún, ẹ̀yin ni mo pè sí ìyí, ẹ̀yin ṣáàrí lójú kọrojú, ẹ̀yin dẹ̀ mọ bó ṣe ń jó. ẹ darapọ̀ mọ́yìn mi kí gbogbo ayé lè mọ̀ pé òun ni, kí gbogbo èèyàn lè mọ̀ pé òun ni. bàbá jọ̀ọ́ tẹ́wọ́ gbọpẹ́. ẹ forí balẹ̀ fọba Olúwa mi o. ẹ forí balẹ̀ fọba Olúwa mi. Yagolola Maria Ngariye. Yagolola Maria Ngariye. Yagolola Maria Ngariye. Yagolola Maria Ngariye. Oh, ṣe lọ́ba. 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 Oh. Right now, I want to bring to this microphone my sister from another mother. Àwọn tọ́lọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́. I love her ministry, I love her music, I love everything about her. And if you are just tuning to this station, you may be surprised at why am I dancing and praising God. Àyànfẹ́ ni t'Olúwa bá pè é. Àyàfà wa tó rán níṣẹ́ rẹ̀. Àgbélébù Jésù ọdún ó tún korò. Ẹ̀dá jọ̀wọ́ kíyè sára. Mo gbàdúrà k'Ọlọ́run ó ṣí yín lójú ẹ̀mí. Kẹ́ ẹ lè mọ̀ dí ìyìn tí mo gbé wá. Holy Communion. Ó lójú èèyàn tó lè bọ́ Ọlọ́run jẹun. Oúnjẹ kan tó dá Ọlọ́run pẹ̀lú èèyàn kù. Òun ni ká forin ọpẹ́ forin ìyìn gbọ́ Ọlọ́run ga. Ọlọ́run kì í jẹyán, kì í jẹ̀bà, kì í jẹ túwó. Ọlọ́run kì í jẹ̀fọ́ kọ́. Ọlọ́run kì í jàsáró. Ọlọ́run kì í jàbùlà. Sorry. Ọlọ́run kì í mu tàbí ó kà. Bẹ́ẹ̀ ṣe kókó kò ní jẹ́.
ọpẹ́ ìyìn nìkan ní tèdùmàrè máa ń fẹ́. ẹ̀yin tẹ́ ń wò mí láti ilé ẹ bá ń gbé ga. ìwọ ni Olúwa Jèhófà, ìwọ ni Olúwa ọba wa. Ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa ọba wa. Ẹ wá bá mi jó. Ẹ wá bá mi jó. Ẹ wá bá mi yọ̀. Ẹ wá bá mi dúpẹ́. Elédùmarè, ọjọ́ tó parọ́ pẹ́ wá. Hallelujah, mo ránú gbà. Ọjọ́ tó parọ́ pẹ́ wá. Hallelujah, mo ránú gbà. Ọ̀pá bọ́ lọ́wọ́ afọ́jú, okùn já lára gọ̀pẹ́. Àfiníṣẹ̀sín tí kò tìta, wọ́n mọ̀ fẹ́ fi mi ṣẹlẹ́yà, wọ́n mọ̀ fẹ́ fi mi ṣẹ̀sín. Láì mọ̀ kó rí Ọlọ́run ju tẹ̀dá lọ, láì mọ̀ kó rí Ọlọ́run ju ti tènìyàn lọ. Òjò tó parọ́ pẹ́ wá. Hallelujah, mo ránú gbà. Ẹ wá bá mi jó. Ẹ wá bá mi jó. Ẹ wá bá mi yọ̀. Ẹ wá bá mi dúpẹ́. Elédùmarè, ọjọ́ tó parọ́ pẹ́ wá. Hallelujah, mo ránú gbà. Ó ṣé o. Ọjọ́ tó parọ́ pẹ́ wá. Hallelujah, mo ránú gbà. Ó dà bẹ́ẹ̀. Right now, I want to bring to this microphone music minister, a lady evangelist, a powerful minister of God. I want to learn low. Nísìn. Yeah, yes. She's more than a musician, oh. She's a minister of God. You're welcome, ma. I bring to this microphone. Lady evangelist, Abi? Prophetess. Thank you, Jesus Christ. A prophetess. A prophet of the Most High. I want you all to be a shinú. You're going to enjoy the anointing of God in our life. Prophetess Adeto. God bless you. Praise the Lord. Hallelujah. Wherever you are, praise the Lord. Hallelujah. Wherever you are watching us from, can you please praise the Lord? Hallelujah. Thank you, my brother. When I saw the team of the ministration, I was so happy because we're living in a world where we are basically lost. Yes, sir. We are lost with our situations. We are lost with our environment. Yes. We are lost with who the creator of earth is. Yes. I remember when the endemic situation of COVID happened. I told my husband, I said, God just wanted to show the whole world that he is still the owner of the world. And he shut down everything. God shut everything down. No technology could even perform any miracle. No aircraft could move, nothing. And it's all lie, do. But we have to know that God died on the cross of Calvary. He has died for our sins. And this Holy Communion is when we all come to remember that he shed the blood on the cross of Calvary. And from time to time, we should not lose track of who we are. Yes, sir. We should not lose track of the strength He of was God. wounded for transgression. He was crushed for our iniquities. Yeah. By his wound we are healed. Yeah. Hallelujah. Everyone know about me. God died for me and you. That is why sometimes you need to have a double confidence that no matter what you're going through, no matter your troubles and situations,
No matter the harassment, he has died. He's a covenant-keeping God. And he has not, because of our sins and our iniquities, he has not withdrawn his covenant. Yes, sir. Ikú oró tí ń bá kú, ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ, gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ó máa ṣe o. Torí mi ló ṣe jìyà. Ó ní ikú oró tí ń bá kú. Ikú mi o. Ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ. Gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Olúwa ó máa ṣe o. Torí mi ló ṣe jìyà. Mo ní Jésù Olúwa ẹ máa ṣe o. Jesus. Torí mi ló ṣe jìyà. Jésù Olúwa ó máa ṣe o. Jésù mi ò sọ. Torí mi ló ṣe jìyà. Mo ní ikú oró tí ń bá kú o. Ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ. Gbogbo rẹ̀ ló ti kó lọ. Jésù Ọlọ́run ó máa ṣe o. Torí mi ló ṣe jìyà. Ẹ̀gbọ́n Jésù Olúwa ó máa ṣe o. Torí mi ló ṣe jìyà. Jésù Olúwa ó máa ṣe o. Torí mi ló ṣe jìyà. Ibo ló ti rẹ́ràn? Ibo ló ti ràkà? Ibo ló ti rẹ́ràn? Jésù mi ò. Ibo ló ti ràkà? Tó fi bọ́ Èlíjà, ẹ̀rù rẹ̀ bà mí o, bàbá. A lot of you, a lot of us are just living in a shallow life. Yes, sir. We don't even know the strength of God. A ti gbàgbé pé Ọlọ́run ìgbènijà là ń sìn. Bẹ́ẹ̀ ni o. A ti gbà ní pé adáni má gbàgbé ẹni là ń sìn. Bẹ́ẹ̀ ni. Nígbà tí àwọn ará Bálámù wọ́n fi Ọlọ́run wọn yangàn. Elijah lóhùn lọ́lọ́run Israeli. Let me tell you something. Never be scared to stand in the presence of man and you go back to God and you start crying. The people of Balaam told Elijah, well, our God is bigger than your God. Yes. Elijah ní ẹ̀yìn. Okay, bring your God. That is what I tell people. When there is trouble, I will tell them, pé Ọlọ́run ẹ fún mi. Bẹ́ẹ̀ ni. Pé Ọlọ́run ẹ wòlíì lèmi. Bring your God, let me bring my God. Let us see who God will share. Jesus. Hey. Elijah killed their small God. The queen became angry. Inú bí Ọlọ́run á pa Elijah. Níwọ̀ ẹni táwọn agbójúlé. Ọlọ́run tí a sinmi ní alágbára 1930. Ọlọ́run ìgbènijà ọba ayérayé. Ogun wo ló borí ẹ? Ogun wo ló ń gbé ẹ ṣánlẹ̀? Ogun wo ni ò jẹ́ kó lè sọ̀rọ̀? Gbèsè wo ló jẹ́ tó lè mí? Ọlọ́run wá gbé Elijah. God took Elijah. God hid Elijah. In the darkness where God hid Elijah, God still fed Elijah. Ọlọ́run fún Elijah lóúnjẹ. Ọlọ́run dáàbò bo Elijah. Bó ti wù kókun ayé rí Ọlọ́run ní fi ọ́ sílẹ̀. Bẹ̀rẹ̀ o, ibo ló ti rọ́kà o, ibo ló ti rẹ́ràn. Ẹ bẹ̀rẹ̀ o. Ó fi bọ́ Èlíjà, ẹ̀rù rẹ̀ bà mí o. Whenever I'm going out, people always ask, do I have special security? Do I have bodyguard?
Èmi bodyguard. Ẹ̀dá ọmọ Ádámọ̀ bodyguard. Ibo ni mo fà wọ́n mú ọ̀run sí. Ibo ni mo fà wọ́n áńgẹ́lì tó ń ṣọ́ni sí. Olúwa mo bẹ̀ ọ́. Sọ fún Ọlọ́run. Ibo ló ti rẹ́ran. Ibo ló ti rọ́kà o. Ibo ló ti rẹ́ran. Ibo ló ti rọ́kà. Tó fi bọ́ Èlíjà. Ẹ̀rù rẹ̀ bà mí o. God, the only God that could preserve Elijah's life, that never allowed Elijah to go hungry. Adebimpe, God can never allow you to go hungry. No matter how dark it is. The Bible says there might be weeping all through the night. But one thing is for sure. My joy will come in the morning. Ẹni tó bọ́ Elijah nínú aginjù yóò bọ́ tọmọtọmọ. Ẹni tó bọ́ Elijah nínú aginjù yóò gbà ọ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ọ́. Ẹni tó dẹ pápẹ́ kó lóun fẹ́ mú ọ. Tó bá jẹ́ ẹgbẹ́ lóòótọ́, Ọlọ́run 1930, Ọlọ́run àdáyébá, ó gba Elijah, yóò gbà ọ́. I worship you. God, I can't stop serving this man. Hey, people are striving. Kọ́bálẹ̀ àwọn èèyàn wọ́n struggle. Ẹ̀ńjà kìtì, kàtà kìtì. Nítorí pé èèyàn kan lówó ràn yín. Ẹni yẹn ni gbogbo yín gbé abọ́tì. Ẹ lóun ni ó jẹ́ kẹ́ ṣoríire. Nítorí pé ìwọ nìkan ló lówó. Owó ní gbogbo èèyàn gbé problems. Ó wà níbi iṣẹ́, ó rojú rere ọ̀gá. Ó wà nílé ọkọ, ó rojú rere àná. Ó wà ń lo òyìnbó, ó rojú rere àti gbàwé. Bó ṣe ń fà á ló ṣe ń gbé. Wọ́n kò sẹ́ni tí yóò fẹ́ gòkè. Kò sẹ́ni tí yóò fẹ́ dèèyàn. Kò sí ìyá tó gbàdúrà pé kóun bímọ kọ́mọ òun má lálùyọ. Àmọ́ nílò òun kékeré kan. But because God has died for us and we have gathered in His Holy Communion presence tonight, you will tell God, ẹ dìde fún mi o, mo fẹ́ dèèyàn láyé o. Ẹ dìde fún mi o. Alágbára tó láyé o. Ẹ dìde fún mi o, mo fẹ́ gòkè àkàbà láyé o. Ẹ dìde. Ló fẹ́ ènìyàn bí àkàbà bí ènìyàn. Èdìdé fún mi o. Ọ̀nà ojú ọ̀run mo bẹ̀ ọ́. Èdìdé fún mi o. Mo fẹ́ gòkè àgbà láyé o. Èdìdé fún mi o. Ṣèbọ́lùwà ló ń ṣọlá o. Èdìdé fún mi o. Mo fẹ́ dẹ̀yìn. Ọlọ́run o, gbé dìde fún mi o, adé tó wú o. Gbé dìde fún mi o. Mo nílò ìrànlọ́wọ́ Ọlọ́run o. Gbé dìde fún mi o. Mọ̀nàmọ́ná ojú ọ̀run o. Gbé dìde fún mi o. Ènìyàn bí àkàbà. Ọlọ́run mi o. Àkàbà mi ènìyàn. Prophesy into your life that this week God will raise a divine helper for you. Amen. In your place of work, in your marriage, in your finances, in that thing that wants to say stop, don't go again. That sudden door will open for you in the name of Jesus. Kokoro to Philo 2022.
Alágbára tó láyé tí ń yọ̀ǹda. Ẹni tó ní ìpè tó ń bẹ lọ́wọ́ mi. Ẹni tó ní májẹ̀mú àti àgbélébù rẹ̀. Yóò yọ̀ǹda láàánú fún ẹ. Where they don't expect you to be, you will find yourself. Àmọ́ wá o. Ẹni tó náà bá ti gbé dìde. Àwọn ibì kan wà tí wọn kì í gbé mọ́. We are going. Yes, sir. I want to relocate. Spiritually, we are relocating. See, let me tell you something. There are situations where you find yourself and you realize that no matter how you pray, no matter how you fast, no matter how you cry, now where you there, case will change. See, I like to identify my problems. There are some of you, your marriage is not productive. Marriage is sweet. Marriage is bitter. You do business, borrow money from bank, go from Dubai to Saudi, no profit. Because you are trading in the land of Tartarus. Inu le Tartarus la BOC. Wawa sọ fún Ọlọ́run. Ibi ni mo wà, ta ló gbé mi débi? Ta ni mo ṣe tó sọ mí sí ilẹ̀ Tartarus? Ilẹ̀ tó ti ṣẹ́pẹ̀ fún yàn. Wawa gbé ẹrù ẹ, láti mi dà. Oya, a lọ sí Goshen yo. Goshen. The land of plenty. The land of blessing. The land of multiplication. I am going to Goshen. Yes, sir. I'm going to Goshen. Fill with me. Oya o. Going to Goshen. Tartarus it is soon. Oh soon yo, I'm going to Goshen. Oya o. Ile ayọ̀, ile ọkọ̀, going to Goshen. Oya o. Jalo. Going to Goshen. Jalo. Going to Goshen. Ile ayọ̀, ile ọkọ̀, going to Goshen. Going to Goshen. Going to Goshen. Ile ayọ̀, ile ọkọ̀, going to Goshen. Oya o. Jalo. Going to Goshen. Going to Goshen. Oya o. Ile ayọ̀, ile ọkọ̀, going to Goshen. So bá wà nílẹ̀ Goshen, ilẹ̀ ìrọ̀rùn, bá yóò jà, ìrọ̀rùn ní gbogbo nǹkan máa jẹ́ fún ẹ. Kó tó bẹ̀rẹ̀ aláàánú ti mú wá fún ẹ. Kó tó sùn oore ti ń dúró díẹ̀. Kó tó ṣe ó ti dòun. It is a land that is blessed. It is a land of multiplication. Yes, sir. It is a land of blessing. We are going to Goshen. We going. Going to Goshen. We going. Ile ayọ̀, ile ọkọ̀, going to Goshen. We are going to Goshen. Let's We go. going. Going to Goshen. Ile ayọ̀, ile ọkọ̀, going to Goshen. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. So sometimes when you people see why some people just they pose, they talk, they Yes, sir. shakara. Then you. Wàá ti mọ̀ pé wọ́n lọ́lọ́hun. Bẹ́ẹ̀ni. Àwa ti gba kọ́kọ́rọ́ tá ò fi lò 2022. Aha. Bó ti wù kí 2022 rí, bó o bá wọ gèlè, bó o wọ trainers, bó o wọ joggers, gbogbo tó o bá kọ́ wa, Ọlọ́run ti dúró. Holy communion ni mo tún wá rí mi. Mo tún ti wá dá májẹ̀mú mi. Hey. Jésù mi o. Ayọ̀,
Let me tell you something. We're rounding up now. Thank you so much, my brother. Anywhere you go, the confidence, Yes. the confidence of Holy Spirit. Because he has not given up. Let it go with you. The spirit of fear. So you will tell yourself, look at yourself. Look at where your children are. Look at your business. Look at your husband. What sickness is on your body? What's of which? Devil is a liar. Liar, liar. Excuse me. Yes, sir. Sickness, who are you? Barrenness, who are you? I tire. Unproductivity, who are you? Enemy of my life, who are you? Who are you? So for the devil is a liar. Liar, liar. Holy, Thank you. Hallelujah. 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 Just forget some music. The devil is a liar. Because we lift our eyes to the hills. From whence cometh our help? Our help cometh from the Lord who made the heavens and the earth. He says that we not suffer our foot to be moved. He that keepeth us will not slumber nor sleep. For the Lord is our keeper. He is our shield upon thy right hand. Hallelujah. 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 Hey. Jesus. Yeah. Devil is a liar. Devil is a liar. Sickness is a liar. There's this one I love so much. My God. I know you enjoy yourself. The African praise apostle, please get set. I am going to Goshen. Going to Goshen. Ile ayọ̀, ile ọkọ̀. Oríṣiríṣi ilẹ̀ lèèyàn ń dúró sí. Ẹlòmíì lè gba kámú sílẹ̀ ọ̀pọ̀. Ẹlòmíì lè gba kámú sílẹ̀ ayọ̀. Àwọn kan dẹ̀ gba kámú síbi òfò. Àwọn kan dúró síbi ìbànújẹ́. Àmọ́ àwa ilẹ̀ ọ̀pọ̀, ilẹ̀ ayọ̀. She's coming again. No, this is too powerful. Actually, we're not supposed to do anything today. Myself and my team, we're supposed to have you and the African Praise Apostle. You will enjoy them too. But this one is too. There's another one. Akaba. Gbé dìde fún mi o. Gbé dìde fún mi o. Ènìyàn bí àkàbà. Àkàbà bí ènìyàn. Whoa. Gbé dìde fún mi o. Okay. Ẹ jẹ́ ká fún yín nìkan sí. Kí ló ń ba ẹlẹ́rù gbé wá? Ẹ̀rù kò sínú ọmọ mi. Torí Jèhófà ń bẹ láàyè. Ẹ̀rù kò sínú ọkọ mi. Kí ló ń fọwọ́ láyà gbé wá? Ẹ̀rù kò sínú ọkọ mi.
much. Thank you so much. Thank you so much. This is so great. No. I know you enjoy yourself because I enjoyed myself. We are still in the program, the Holy Communion Praise. Please, I want Shola and other band member to come on stage, please. The keyboardist, please. Where's Shola? Please, let's come in. Holy Communion. Now I want to present to you another powerful music ministers of God. This team, they are from my hometown. They are from my area. This man of God is a friend, a brother, someone I love so much. He has contributed a lot. I want to work with me láti ayé the kingdom come. What work with me to pray? Oh yeah, please. Oh yeah. Today is here again. He's here again today to praise God with us. Praise God with us in the Holy Communion praise. I present to you a man of God is also a prophet, an evangelist, a pastor, a preacher. But he has a kind of music pattern. I present to you the apostolic praise. Abi? The African praise apostle. Please come here, sir. Thank you. God bless you. Bless you, sir. Níbi tó wà nínú ilé yẹn, níbi tó wà tó ti ń jó ijó ayọ̀, táriwo ayọ̀ ti ń gba ẹnu ẹ kan, tíjó ayọ̀ ti ń gba ẹsẹ̀ ẹ kan, tí wàá dẹ̀ jíjó ayọ̀ jálẹ̀ nínú 2022, tí ìbànújẹ́ ò ní yalé rẹ, tẹ́kùn ò ní yaré rẹ, ó dẹ̀ máa ṣe hallelujah, máa ṣe hallelujah o. Hallelujah, ògo, 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 ògo. Máa tọ́jú mi, Jehovah la, èrò láyé, òṣì. Èmi kò nù kún ìwọ ni fọwọ́ agbára di mímú oúnjẹ ọ̀run o oúnjẹ ọ̀run oúnjẹ ọ̀run. Ìbàrẹ̀ ọlọ́wọ́ pírépíré ó tágìrì gbé mọ́ ẹ níjà ọba tí ń jẹ èmi ni àdìtú àgbà alágbára ńlá o ẹrù jẹjẹ aláfin àjíkí ọba tí ń jẹ èmi ni ògbéni níjà kẹrù ó bo níjà pátápátá àgbárí ọlá ò pérégedé ògo ìràwọ̀ òwúrọ̀ ọmọ mi rí. Agbani, alani, amúni, atúni,
ayọ̀ ni ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ rẹ̀ nínú ọ̀fìn ògbẹ́nu múndé aṣọlá ògbẹ́nu adélébọ̀ ṣògo ẹ̀yìn ọba ògo ó ní ọlọ́run yìn fún iṣẹ́ ìyanu tí ó ti fi hàn ó wà pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wa lọ́sàn-án lóru ẹ̀yìn áńgẹ́lì dídán lùdùrùwùrà kí gbogbo yìí ní gbogbo ìjó bá tẹ́wọ́ ojú rẹ̀ ní gbogbo ìjọba rẹ̀ báyé tí ì lọ iṣẹ́ rẹ̀ yóò máa yìn iṣẹ́ rẹ̀ yóò máa yìn ayérayé o iṣẹ́ rẹ̀ yóò máa yìn fi ìbùkún fún Olúwa. Ó tí ìyìn Ọlọ́run yẹn dáadáa níbi tó wà. Great is thy faithfulness, O Lord my Father. There is no shadow of turning with thee. Thy changeth not, thy compassion they fail not. As thou hast been thou, forever we be great. Oh, great is thy faithfulness. Hey, great is thy faithfulness. Hey, morning by morning, new mercies I see. Hey, all I have needed, thy hands hath provided. Great, great is thy faithfulness, Lord, unto me. Ìsùn kan wà tó kún fẹ́jẹ̀, òyà ni á Jésù. Ẹlẹ́ṣẹ̀ mo kún nínú rẹ̀, ó bọ́ nínú ẹ̀bi. Ó bọ́ nínú ẹ̀bi. Ó bọ́ nínú ẹ̀bi. Ẹlẹ́ṣẹ̀ o, ẹlẹ́ṣẹ̀ mo kún nínú rẹ̀. Gbà mo fi gbà gbọ́rí súná tí ń ṣàn fún ọgbẹ́ rẹ̀. Ìràpadà lórí fún mi tí wọ́n máa kọ́ títí ayé. Tí wọ́n máa kọ́ títí ayé o. Tí wọ́n máa kọ́ títí. Ìràpadà lórí fún mi tí wọ́n máa dúró tátọ́ wọ́n lọ́rùn ṣe tí kò ní bàjẹ́ láì. Ta ó má fi yín bàbá wa orúkọ rẹ̀ nìkan. Orúkọ rẹ̀ o. Orúkọ rẹ̀ nìkan. Orúkọ rẹ̀ nìkan ṣoṣo. Orúkọ rẹ̀ ní o. Orúkọ rẹ̀ nìkan. Ta ó má fi yín bàbá wa.
ògo fọ́ba àwọn ọba, ògo fẹ́mi ni tí ń jẹ́ èmi ni, ògo fún ọba tó dá ọ̀run ayé, ògo fẹ́ni tó dá ilẹ̀ o, ògo fẹ́ni tó dá ìmọ́lẹ̀, ògo fẹ́ni tó dá erinmi ńlá, ògo fẹ́ni tó dá erùpẹ̀, ògo fẹ́ni tó dá ohun gbogbo, ògo fọlọ́run hallelujah. Mo gbé ọ̀gá o ọba tiwa, ẹni tó fìfẹ́ ṣe wáyé. Kò sóhun tó lè yà mí ya Jésù, ọba ìgbàlà, òun ṣá lolúwa mi. Mo gbé ọ̀gá, mo gbé ọ̀gá o. Ọba tiwa. Ẹni tó fi bẹ́ẹ̀ ṣe láyé, kò sóhun tó lè yà mí ya Jésù, ọba ìgbàlà, òun ṣá lolúwa mi. Òun ṣá ni o.
kéde ògo. Ọlọ́run àní là ń gbé lárugẹ o. Ẹ bá mi gbé Jésù yìí lárugẹ. Ó yẹ sọ pé kí la fi sàn ọjà wọn tí kú ti pa. Ìwọ ló fọwọ́wọ́ wá dí òní. Ìwọ ló ṣì kẹ́ẹ̀ká rẹ̀ gbogbo. Ẹ kọrin yìí sọ́ba olóore wa. Ẹ̀yin àgbẹ̀ lọ́rùn ẹ wá bá wa gbé. Orin yìí àsọpẹ́ ló yẹ ọ́. Sọpẹ́ wá ikú ọlọ́lá jùlọ. Ọba wa Jèhófà tó ń jọba. Ògo ni fún bàbá. Ó yá sọ pé àjọba àjọba. Àjọba àdádé o, ọ́nì ṣe gbàgbọ́ o, ẹni ṣẹlẹ́yà. Àjọba àdádé o. Ayérayé nínú ayérayé. Ajidara máa gbọ́ ìbẹ̀rù òsì fẹ́ni tó ń bẹ nínú Jésù. Ẹni tó ní Jésù ó ti lóhun gbogbo nílé ayé. Àwọn tó kọ Jésù sílẹ̀ ni yóò jìyà ní ìkẹyìn. Àjọba àdádé o, wọ́n ní ṣe gbàgbọ́ o, ẹni ṣẹlẹ́yà. Àjọba àdádé o, àjọba. Óyá, ijó kìíní bàjó fún bàbá.
ṣe bàrẹ́ o mo ṣe bàrẹ́ ó yá sọ títì yẹ mo ṣe bàrẹ́ o mo ṣe bàrẹ́ pátápátá pátápátá parí ọlá o mo ṣe bàrẹ́ o mo ṣe bàrẹ́ oyígíyigì ọba tó ń gbà ní o mo ṣe bàrẹ́ o mo ṣe bàrẹ́ èmi ni má ṣe bẹ̀rù olórúkọ ńlá o mo ṣe bàrẹ́ o mo ṣe bàrẹ́ ọ̀rọ̀ kódógbọ̀n olórí ayé o mo ṣe bàrẹ́ o mo ṣe bàrẹ́ kábíyèsí ọba tó dá ayé o.
mic. Orin tá a máa kọ kò le rárá. Ẹ kàn sọ pé ẹ̀yin ni Olúwa. Ẹ̀yin ni Olúwa ọba wa. Ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa ọba wa. ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa. Bẹ́ẹ̀ bá ṣe bó bá tẹ́ wa lọ́rùn, ẹ̀yin ni Olúwa. Bẹ́ẹ̀ ṣe bí ọ̀dẹ̀ tẹ́ wa lọ́rùn o, ẹ̀yin ni Olúwa. Ìgbà tá a bá fẹ́ bẹ́ẹ̀, bàbá ìwọ ni Olúwa. Ìgbà tá a fẹ́ bẹ́ẹ̀, jáde gbọ́dọ̀ gbà, ìwọ ni Olúwa ọba wa. Ẹ̀yin ni Olúwa Jèhófà, ẹ̀yin ni Olúwa ọba wa. Ó yá hallelujah ló mú mi gòkè mo dúpẹ́. Hallelujah ló mú mi gòkè nínú ewu. Hallelujah ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Hallelujah ló mú mi gòkè odò ẹ̀yìn ń kọ́. Hallelujah ló mú mi gòkè mo dúpẹ́. Hallelujah, Hallelujah ló mú mi gòkè nínú ewu. hallelujah. Hallelujah ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Hallelujah ló mú mi gòkè odò. Lọ́jọ́ ọjọ́ yẹn mo ti ya wèrè sábúlé. Ohun ayé retí ni kí n tàbùkù níta gbangba. Hallelujah ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Hallelujah ló mú mi gòkè odò. Hallelujah. Hallelujah ló mú mi gòkè mo dúpẹ́. Orin hallelujah o. Hallelujah ló mú mi gòkè nínú Nínú ewu. ewu o. Hallelujah ló mú mi gòkè máwọn Mi ọ̀tá gòkè lọ́wọ́. máwọn. Hallelujah ló mú mi gòkè Ó yá last one ni. Oníṣègùn làwa ní. Jésù abánidáró. Ọ̀rọ̀ rẹ̀ mú mi lára dá. Àgbọ̀ òun ti dé. Irọ́ ti dúró. Arákùnrin ẹ bá mi kọ́, wọ́n ní orúkọ Jésù. Ọmọdé pẹ̀ lágbàlagbà tó mọ orúkọ Jésù. Rìn lọ́sàn-án ní mímọ́ síkọ̀ orin ti jẹ́. Ìró dídùn. Orúkọ dídùn náà. Orin tí ó dùn jùlọ. Nínú iṣẹ́ rárá lọ́dọ̀ bàbá. Nínú ayọ̀ làwa lọ́dọ̀ bàbá. Iṣẹ́ tí bàbá rán wa láwa yóò máa ṣe. Hallelujah o. Ha 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 hallelujah. Hallelujah. Ha 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 hallelujah. Hallelujah orin ìṣẹ́gun o. Ha 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 hallelujah. Láàrin wa. Hallelujah. 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 Ìjà dópin o. Ìjà dópin. Ogun nínú ayé tèmi ti rà. Olùgbàlà jagun. Orin ayọ̀ la ó máa kọ o. Orin ayọ̀ la ó máa kọ. Hallelujah. ìṣẹ̀dá tó rí àmì ṣe níbi tó wà
ẹ̀mí tó ní kó o ṣòfò nínú 2022 tó o bá rí àmì ńlá ṣe ọ̀run sọ ẹ̀mí náà di aláìlágbára lórí rẹ̀. gbá ìkejì ó sọ wípé èmi ó ṣe àánú fún àwọn tí èmi ó ṣe àánú fún àti ojú rere fún àwọn tí èmi ó ṣe ojú rere fún. Nínú àwọn tọ́lọ́run máa fi ohun rere bẹ̀wò kóṣù mẹ́ta ó tó pẹ́ sígbà tá a wà yìí. Ta lórí àmì ńlá mẹ́ta ṣe nínú ilé, níbi iṣẹ́, ní ìrìn àjò lórúkọ Jésù ọ̀run ká ẹ mọ́ wọn. Àwọn kan wà wọn kì í gbé ìròyìn rere káàkiri èrè, ìròyìn ìbànújẹ́ ló máa ń gbọ́. Wọ́n á ní ògbọ́n lágbájá ó mà ti kú, lágbájá ó mà ti ṣòfò, lágbájá ó mà ti sọnù. Kọ́dún yìí ó tó parí ìròyìn tó ń pè ní ìròyìn ìbànújẹ́ tó o bá rí àmì ṣe lórí ọmọ, lórí aya, lórí ọkọ, lórí ilé rẹ lórúkọ Jésù wọn ò ní gbé ká ọ mọ́lé o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun 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 o. Ẹ̀yin ṣàlẹ̀ ní ara ẹ ṣeun o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o. Thank you, Heavenly Father, for what you have done. We bless your holy name. We bless your name, Jehovah, Lord. God bless you, sir. The African praise apostles. No. After this song, we are going to call it a day. Then we continue tomorrow. Tomorrow we are going to have another great man of God. Another great man of God. Thank you for using your data to watch this program. Adupegon, you are awesome. We appreciate you. Thank you so much. Ọkàn mi yìn Olúwa lógo. Ọba ìyanu tó wá mi rí. Tẹ́bẹ̀tẹ́rẹ́ wọn làgógó ìyìn yáyé ká. Wọ́n sì fi ìfẹ́ àtọ́bí jù wọ́n. Olúwa, ọpẹ́ ní fún wa. Ọ̀rẹ́ ọ̀fẹ́ tó fi hàn mí. Jọ̀wọ́ dì mí mú títí dópin. Ilé ìjọba pẹ̀lú rẹ lókè. Bí ẹran kò lè mí bá ṣe gbé. Bí kò ṣe tí ó yígiyígi. Láì rò tẹ́lẹ̀ lẹ́mìí mímọ́ dé. Òfèdè titun sí mi lẹ́nu. Jésù ti là mí lójú ẹ̀mí. Mo sì fẹ́ ti gbóhùn ìjìnlẹ̀. Ó ń ṣe fàájì nínú ọkàn mi.
kí ni bá fi fún olùgbàlà olúwa olúwa. Ọpẹ́ ni fún ọ. Fún oore ọ̀fẹ́ tó fi fún mi. Jọ̀wọ́ di mí mú. Jọ̀wọ́ di mí mú. Oh. Ìrẹ̀jọba pẹ̀lú rẹ̀ òkè. Hallelujah lè orin wá. Ọlọ́run o, èmi yàn lógo Ọlọ́run alágbára ńlá. Èmi yàn lógo Ọlọ́run alèwí lè ṣe. Ọjọ́ àkọ́kọ́ rèé bàbá mo mọ́pẹ́ wá. Ọpẹ́ yìí kì í ṣe bí gbogbo ayé ṣe ń mú wá. Bàbá ọjọ́ àkọ́kọ́ rèé ní ó nú Holy Communion. Tẹ́wọ́ gbọ́pẹ́ mi bàbá mi alágbára ńlá. Gbóhùn mi ṣàṣẹ ò wá gbọ́pẹ́ mi. Máa gbọ́ bàbá gbọ́. Gbóhùn mi ṣàṣẹ bàbá mi ò. Bàbá gbọ́, gbóhùn mi ṣàṣẹ wá gbọ́pẹ́ mi. Wíwí ni tiwa ṣe ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n lọ́rùn. Gbóhùn mi ṣàṣẹ Bàbá máa gbọ́. bàbá gbọ́, gbóhùn mi ṣàṣẹ wá gbọ́pẹ́ mi. Aláṣẹ láyé aláṣẹ lọ́run. Bàbá